ta lọ́lọ́run fi ọ̀rọ̀ tó gbóná ránṣẹ́ sí ọba olúwo. Ọ̀rọ̀ yìí lágbára o. Kí ló ṣẹlẹ̀? Kí ni ọba olúwo ṣe tí ta lọ́lọ́run fi ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí wọn? Tó fi di pé ọ̀rọ̀ yẹn gan tó fẹ́ kan àwọn mùsùlùmí pátápátá. Ṣé kìí ṣe pé ta lọ́lọ́run tó fẹ́ fa wàhálà lẹ́sẹ̀ báyìí? Ibo lọ̀rọ̀ yìí máa já sí? Kí ló ṣẹlẹ̀ gangan ni pé gẹ́gẹ́ bá a ṣe gbọ́, ta lọ́lọ́run ní ọba olúwo nínú fọ́nrán kan tó wò tí Ṣokotí ṣe tán ti ṣe interview fún bàbá kan ni wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ yìí ni wọ́n ti wá rí gbọ́ pé ọba olúwo wọ́n fi ẹ̀sùn kàn wọ́n pé ṣé ní gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń ṣe àpèjúwe àwọn ọba tó ti jẹ kí ọba olúwo tó jẹ náà ni wọ́n sọ pé wọ́n yọ kúrò láàfin. Wọ́n ní wọ́n gírèdì gbogbo ẹ̀, wọ́n pè ní ojú olórí gbogbo àwọn kábíyèsí tó ti wà ń bẹ̀. Báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́ gangan? Ẹ gbọ́ ohun tí Tani Olohun sọ lórí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tó lágbára ni o. Welcome to CrossBlog X TV. Remember to like, share, and follow us. ń sọ̀rọ̀ lónìí díẹ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí tí ọ̀rọ̀ ẹ̀sìn bá mọ́ kálá ẹni bínú torí ọmọ ogun ní kókó báyà rẹ̀ Rasidi mo fẹ́ sọ̀rọ̀ sí tó bá fẹ́ gbẹ́mí ààrẹ lọ sí Bauchi gẹ́gẹ́ bí Benili ṣe sọ ó ti ní ẹ̀mí ààrẹ Rasidi gbé lọ Bauchi. Benili ẹ̀ ní dáàmú ìyẹn kan ló ṣẹlẹ̀. Mo rí interview yẹn bàbá mi dáadáa bàbá Ṣokotí ni wọ́n interview àwọn tán jẹ́ èèkàn nílùú Ìwó ẹ gbọ́ fídíò yẹn. Olúwa o bá mi ẹ dákun ẹ má bínú wọ́n ní ojú olórí gbogbo àwọn ọba tó ti lọ tán wà nínú palace yẹn wọ́n ní Olúwo ti gírèdì ẹ̀ ṣé lóòótọ́ ni mí mọ́ o. ẹni tó bá ní tó napọ̀ owó sí sílé bàbá rẹ̀ wọ́n ń bọ̀ àjíyà ẹ̀ ní ìgbà wa ti dáyé tá a ti rí tá a máa fún ọba kọ̀ọ̀kan ní ojú olórí wọn tí gbogbo àwọn ọba sì máa kànṣẹ̀ fún olórí rẹ̀. Olúwa o tí àwọn ọba yòókù tán bá ti ń dé wọn máa kànṣẹ̀ fáwọn tí wọ́n ti jẹ síwájú wọn pé wọn ò ní lè ṣìnà. nǹkan tó wà ní pé ilé ọba pé mélòó kan ní wò bó làwọn èèyàn ó sì mọ bàbá tí wọ́n tọ́jọba nígbà tí wọ́n bá rí ojú olórí mọ́. Olúwa o èyí tó wà bí bẹ́ẹ̀ sí mi ọmọ bí wọ́n ti pàtàn kan. mọ bí wọ́n ṣe pàtàn kan. But àwọn èèyàn náà sọ pé ẹ kópa tó lágbára ń bẹ bàbá. kópa tí mo rò pé mò ń ṣèrànlọ́wọ́ fún ìjọba kí ọ̀ràn ìjọba bá lè tòrò kó lè ṣe torí pé ẹni tó bẹ̀ mí iṣẹ́ kíkì mi lọ fi jọba ẹ̀mí ò tọ́ lóní tí o mọ̀ pé dìgbò lúgì èyí àbálẹ̀ lọ. wọ́n sọ wípé gbogbo ojú olórí lọ́ba tó ti lọ ó wà láàfin Rasidi sì lọ gírèdì ẹ̀. ojú olórí lọ́ba tọ́ba kábà ti lọ wọ́n fojú olórí ẹ̀ síbẹ̀ gbogbo ọba tó ti lọ wọn ò fẹ́ kí ìtàn ìlú Ìwó kó parẹ́. ìdí ní táwọn bàbá mi fi wò pé gbogbo lọ́ba tó bá ti jẹ kó máa fi ojú olórí wọn kó máa wà nínú ààfin. ó yà mí lẹ́nu bí Rasidi ṣe bẹ̀ ó sì gírèdì gbogbo ẹ̀ lọ. nígbà tí bàbá Ṣokotí tó ṣe bí interview yẹn níjọ́ wo yóò ti tọ́sẹ̀ kan nísìn mo tó rò pé gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìwó káàkiri àgbáláyé iṣẹ́ kàn yín ọ̀rọ̀ tí mo ní iṣẹ́ kàn yín ni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn lọ́ba tó ti ṣe ló ṣe wú gbogbo ojú olórí náà gírèdì ẹ̀ ni ṣé Rasidi ó bá àwọn kan bẹ̀. so ìjà yìí sì já pé ẹ̀yin ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin ọkọ̀ sí ìtì ọ̀tọ̀ ká kọ́gbọ́ sí ìtọ̀tọ̀ ká ṣe face reality tó wà mẹ́ni wípé nǹkan táwọn kan ti ń tọ́jú àwọn ọba kan ti gbéṣẹ́ tó ti ń tọ́jú tó ti ń sàpọ̀nlé látijọ́ yìí òun sì lè débẹ̀ tí ó wù ṣé ogún tiẹ̀ ní tó lọ wù yẹn ní sẹ́tọ̀ rẹ̀ ni kèésò ló bẹ̀rẹ̀ pé kí wọ́n máa fi ojú olórí ọba lélẹ̀ láàfin ní tó bá bẹ̀rẹ̀ ní lè parí ẹ̀ mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ kèésè kó bóyá ní ìsìn báyìí ojú olórí ọba
ìwọ ló bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n lọ sí wàá pé kò tiẹ̀ ní ìdìgànjẹ tó káńsù ẹ̀ jẹ́ kí n bónú ẹ̀ àwọn lọ́balọ́ba kan ló ti jẹ náà rò pé ojú orí ọba tó bá ti gbéṣẹ́ o ká mọ̀ filẹ̀ láàfin kó fi jẹ́ pé gbogbo ọmọ wo tó bá ti dá ààfin bàbá gbogbo ìtàn tí wọ́n bá kà ṣe pé a máa kà ìtàn ìsìnparọ́ ìtàn náà lẹ́yìn sì máa fi mọ́ wájú òtítọ́ ọba alágbájá ojú olórí rẹ̀ ni alágbájá tán sọ pé síbáyìí ọba tó jẹ ojú olórí rẹ̀ ni ọba tàmẹ̀dò tó síbáyìí ojú olórí rẹ̀ ni àwọn bàbá àwọn ọba torí wọ́n pé torí tiwọn tọpọlọ tiwọn ọ̀lọ́ wọ́n wá ṣètò ńlẹ̀ pé ọba tó ti gbéṣẹ́ ojú olórí rẹ̀ láàfin ọba tó ti gbéṣẹ́ ojú olórí rẹ̀ láàfin ọba tó ti gbéṣẹ́ ojú olórí rẹ̀ láàfin ọ̀rọ̀ tí mò ń kọ́ ìsọ iná ó kọ state governor òun wá débẹ̀ ó sì bóònù gbogbo ojú olórí pé gádà dáwọlẹ̀ kí láàfin ẹgbẹ́ gbogbo ẹ̀ kó láàfin ó sì bóònù gbogbo ẹ̀ ó sì sọ̀bẹ̀ dilẹ̀lẹ̀ gbogbo ojú olórí ó sọ dilẹ̀lẹ̀. gbogbo ẹ̀yàn ọmọ bíi ìlú Ìwó tẹ́ ẹ jó lórí fòyìntọ́ tẹ́ ẹ fẹ́ kí tẹ̀ bàbá yóò bá dàrú ṣé ká sọ pé kò sí ọmọ ìlú Ìwó ní tí tó lákínkanjú tó lè sákínkanjú ni tó lákínkanjú láti kó àwọn tó jọmọ ọkọ bíi tiẹ̀ jọ láti bá Rasidi fa láti bí ipe kíní yìí sóòmọdì tí wọ́n fi sọ pé àwọn ọmọ fi ojú olórí ọba sáàfin tí wọ́n sì wà dé tó owó ṣé ààfin jẹ́lẹ̀ bàbá rẹ̀ ní késìlẹ̀ bàbá rẹ̀ ó kú òun bẹ́ẹ̀ ni. Government house ilé government house tá à ń lò kí gómìnà kó wá dé kókè wo dànù pé ọmọ ohun kìnìkan property ìjọba ni kì í property àwọn ibì kan wà lẹ pé property yẹn ò kì í ṣe property yẹn torí tọ́ba mi bá jẹ yóò tún wá ṣàfihàn ilé tiẹ̀ ilé rẹ ló lè ṣe tó bá wù ọ́ sílé ilé tiẹ̀ tó bá jẹ́ property tiẹ̀ ló ṣe tó bá wù ọ́ sí àfihàn òkè ṣe property Rasidi ẹ ṣe lè gbà láàyè gómìnà ló ṣe lè gbà láàyè ẹ̀yin lọ́mọ ìlú Ìwó tẹwà ní àsúrò tẹwà káàkiri ẹ ṣe lè gbà láàyè kó sì bu ogbó ojú lórí àwọn lọ́balọ́ba ó sì pàtàn wa rẹ kò fẹ́ kí tàn ìtò ṣe ni pé kò fẹ́ kí tàn lẹ Yorùbá kò fẹ́ kó lọ láti bí síbí. ṣé bẹ́ẹ̀ lọ́mọ sàrí ànábì Muhammad ní Saudi Arabia àwọn ọmọ Saudi Arabia Crown Prince Saudi Arabia kò sẹ́ni kí wọ́n fi lọ́ọ́ fi tẹ́lá bónú sàrí Muhammad sàrí Aisha ó wà nbẹ wọ́n lọ ń wò sàrí Abubakar ó wà nbẹ wọ́n lọ ń wò sàrí Fatima ó wà nbẹ wọ́n lọ ń wò kò sí ará Saudi kan kò sí ọba kan tó ní Saudi tó ní ẹ lọ bónú ẹ tó ní ẹsẹ àlọmọ wo sàrí Muhammad nínú ní ndọ ẹsẹ àlọwọ sàrí Muhammad nínú ilé ẹsẹ àlọwọ sàrí Hamza nínú ilé ẹsẹ àlọwọ sàrí Abubakar nínú ilé ó yẹ bónú ẹ sàrí Aisha ó yẹ bónú ẹ kò sọmọ Saudi tó ti dé tó ní kí wọ́n bónú ẹ lọ́wọ́ dé ó sì eléyìí tí mo sọ fún yín ẹ ti darúgbó ọmọ sápá ọmọ kọkàn ẹ ṣe báyìí ṣùgbọ́n tó dùn mí ni pé gbogbo àwọn ọmọ Ìwó sì wà káàkiri àgbáńlá ayé ṣé kò wá sí ìgbésẹ̀ yẹn tẹ̀lé gbé ni wọ́n pàtàn ìlú yín rẹ́ wọ́n fẹ́ mọ kọ ìtàn Lárúbáwá fún ìlú Ìwó ẹ̀wọ̀n mọ̀ ìlú Ìwó tẹ̀sí wà láyé ẹ̀sìn wò náà wọ́n pa ìtàn ìlú Ìwó rẹ́ wọ́n fẹ́ sọ di ìtàn Lárúbáwá kí ṣe òmùkan yẹn lágbára lórí ẹ̀ tó báyà kú eégún lé wọn tóun wá torí pé òun ti lówó ó bá lọ gbé sun sóun ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mà lágbára o láàrin Talọlọ́hun àti kábíyèsí. báwọn aráàlú ti wá gbọ́ láyè débi ni òye mi tálá yóò bá gbà láyè kò yẹ kí ìjọba gbọ́ láyè torí kèé ṣe bàbá ẹ ló kọ́ ààfin kèé ṣe bàbá ẹ ló kọ́ ààfin kèé ṣe wọ́n ló kọ́ ààfin nítorí àwọn ojú orí ìtọ́sí fi lélẹ̀ yẹn kèé ṣe wọ́n ló ní ó sì lè wó àbá bí ọba àbúrò tí mo sọ bọ́kọ lọ́mú ni àwọn ọmọ wo àwọn ẹ̀jà kan lù wò sí wọ́n sì ń wò ó sì ṣé kò wá sàgbàlagbà kankan wò kò wá sẹ́nìyàn kan wò tó wá lè sọ̀rọ̀ ni sóun ló wá ju gbogbo ará àwo lọ ni tájú gbogbo ará àwo lọ sójú gbogbo ará Ọ̀ṣun state lọ ni èyí ń lọ báwọn. ẹlẹ́ẹ̀kejì tó sọ ẹ gbọ́. kankan níbo òòṣà ayé òòṣà tó yà kọ́lẹ̀ bọ̀ wọ́n máa bàjẹ́ ni. abẹ́sọ. òòṣà ṣé ń gbá létí náà ṣé ń gbé kó mi ṣé ń lù ú tí mo gbé wọnú gbólọ. ṣe gbọ́ ó láyé òòṣà àkúnlẹ̀ bọ̀ yóò bàjẹ́ ni
ó ní sọ pé òun gbá òòṣà létí tó ń gbé wọgbó lọ òun gbá òòṣà létí láàfin ayélujára yóò sọ kúnlẹ̀ ẹ̀fọ́ yóò bàjẹ́ ni ó mo fi bọ̀ ẹ̀yin mùsùlùmí tó rí yín bá pé wípé òṣùwọ̀n tẹ́ fi gbé wálé mi náà fi gbé fún yín o ní tó wá fi lè mú ọ gbé òòṣà kúrò níbẹ̀ yìí níbi tí o ti sọ pé òòṣà pé ayé òòṣà ò ní dáa ayé Muhammadu tí yín ò ní dáa o ayé Kaaba yín ò ní dáa torí òun sọ eléyìí láti fi dangeri ṣẹ̀ṣẹ̀ ni mo fi sọ pé àwọn Muhammadu àwọn mùsùlùmí tó ní wọn bá pé ọmọ orogun wọn ló kó pọ́npọ́n bá wọn o Kaaba yín tẹ́yìn tí gbogbo ẹ̀yin wèrè ẹranko aláìlójútì ẹranko sẹ́ranko tí gbogbo yín forí balẹ̀ fún ayé tiẹ̀ náà ò ní dá o ẹni tó invent Kaaba ayé rẹ̀ ò ní dá gbogbo ẹni tó yẹn forí fún Kaaba gan ayé tiẹ̀ ò ní dá ọmọ tó kó pọ́npọ́n báyìí ní o ọmọ tó kó pọ́npọ́n báyìí ní o ó láyé ìṣàwọ̀ ó láyé òṣò ní dá tó bá ti mọ bọ́sìn ti wà ọdún mọ bọ́sìn ti yín o ò lè dúró kó maintain láàrin àlá rẹ àti Muhammadu rẹ kó o sì mọ sọ ìdára tí Muhammadu àtàlà ṣe sí gbogbo ayé kó mọ sọ fún wọn tẹ́yìn bá ti wá rọ́kúrò pọ́n aláwọ̀ mọ́ ti Muhammadu tí mo fẹ́ fàájà ẹ wà mọ complain ẹ mọ bú èmi pé o ti stupid jù o ti stubborn jù nígbà tẹ́lẹ̀ ń pé ayé òòṣà ò ní dá ẹ̀yin láàfà jáláwà ní jàkànjàkàn ẹ̀yin síbẹ̀ síbi níbi ojú ìdàdé yìí ẹlẹ́nu jẹbẹlẹ̀ àti mùfùtì síbẹ̀ mọ́ lọ pálásì ẹ̀ ẹ mọ́ lọ pálásì dìgbòlugi ẹgbẹ́ yín kí lẹ rí ṣe sí ẹ mọ́ lọ pálásì ẹ̀ ẹ mọ́ kí lẹ rí ṣe sí gbogbo ohun tó balabala ti ń sọ ẹ sọpọ́ọ̀tì ẹ̀ ó sọpọ́ọ̀tì ẹ̀ kó mọ sọ pé ayé òòṣà ò ní dá gbogbo in tó fi gbé wálé mi ó fi gbé padà fún ọ òòṣà yín Kaaba náà ayé rẹ̀ ò ní dá o ní Kaaba yín Muhammadu yín àtàláwò Muhammadu jẹ́ fàlàwò lẹ̀ aláwò fẹ́ bínú ta ló tẹ̀ wọ́n bínú ta ló wọ́n bí yín lójú tẹ́nu Muhammadu àtàláwò náà ẹ má wọrí èmi náà mọ kókóró pa àwọn méjì pọ̀ báyìí ni wọ́n wà máa láàlì wọn àti Muhammadu àtàláwò àti Kaaba o àti bùrọ̀ ẹ̀mọ́ o so ló gbádùn ni mo ń bọ̀ fún ọmọ ètìdì àwọn kan ní ká filẹ̀ ẹ filẹ̀ filẹ̀ bí ṣe fẹnu bàjẹ́ nu bí fẹnu bàjẹ́ lábẹ́wọ̀ látijọ́ inú fẹnu bá tọ̀dọ̀ wa jẹ́ káàrọ̀ fẹnu bá ti yín jẹ́ náà jẹ́ ni kò jura wọn lọ kẹsí pàṣẹ káàrọ̀ bá tọ̀dọ̀ ti yín jẹ́ bí ó ṣe pé òótọ́ táwa ń sọ nípa ti yín yẹn tí o gbáyé ti rí òótọ́ lẹ̀fẹ́ kó lékè òótọ́ ni ó sì lékè. tó ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo èyí tí Talọlọ́run ti sọ nípa gbogbo ohun tí ó ní kábíyèsí náà ṣe pé gbogbo àwọn nǹkan ìṣẹ̀báyé tó fi rántí àwọn kábíyèsí tó kù gẹ́gẹ́ bó ṣe sọ náà sọ pé wọ́n yọ kúrò ńbẹ̀ báwo ló ṣe yẹ kó rí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí lè ròyìn ẹ̀yin èèyàn wa ṣé lóòótọ́ ni pé kábíyèsí ṣe bẹ́ẹ̀ ní tòótọ́ àbí bá a bá gbọ́ lẹ́nu kábíyèsí náà fúnra wọn ó ṣeéṣe káwọn náà ní ìdí pàtàkì tí wọ́n fi fa gbogbo àwọn nǹkan yẹn yọ bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni ó dàbí ẹni pé wọ́n máa ní nǹkan sọ nípa ọ̀rọ̀ yìí. Drop comment and remember to like, share and follow us. Thanks for watching.